Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ọ̀sán gangan, ẹ sì kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ nínú ilé yìí. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun mo kí yín, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nígbèrè ọ̀sà mo kí yín. Mo kí ẹ̀yin tẹ́ ẹ ṣe Yorùbá tẹ́ gbédè Yorùbá tẹ́ mọ̀ pé èdè Yorùbá ọládùn olóyin ó kún fún ọgbọ́n àti òye. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìtumọ̀ àlá tó péye yìí ni mo mú wá fún wa. Kẹjá jọ fetí gbéyàwó ọ̀rọ̀ ẹ wá wá nǹkan fìdílé tàbí kájọ fìdílé nǹkan. Baálé eléyìí wá kọ́gbọ́n, ìyáálé eléyìí wá kọ́gbọ́n, ẹ yé pariwo mọ́. Ẹ̀yin dẹ́rẹ́bà àwàyè lẹ́wà o. Àwàyè lẹ́wà o. Ẹ̀yin àgbẹ̀ abókórẹ́rẹ́, àròyè, àròdolówó, àròkọ́lé láńlá, lẹ́rù ẹ̀ní ràró dànù. Ẹ̀ní ràró wàárẹ̀ o, àdára fún gbogbo wa o. Ẹ wá nǹkan fìdílé, kájọ fìdílé nǹkan kájọ gbọ́ ìtumọ̀ àlá yìí. Ọyẹ máa bá ń bọ̀ wá. Ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan dínú. Ẹni afẹ́ la mọ̀ o, àwọn ẹni ló fẹ́ ni o. Ẹbí lè dání, ọ̀rẹ́ lè dání, ọmọ lè dání, ìyàwó lè dání. Ṣùgbọ́n orí ẹni ní gbé ní, òrìṣà ní gbé ní bí orí òsì o. Ibi mo gbé nìyàn orí mi. Ibẹ̀ lọ́ta ò lè mọ̀ o. Ìwé ńlá o, onírú wẹ́wẹ́ o. Ọ̀la ìgbàgbọ́ agbára, ọ̀la òkú ẹ̀jẹ̀ wọ̀, orí ló mọ tẹ̀sẹ̀ ṣe o. Ẹ bá gbé náà lérí, ẹ bá tẹ̀lé yẹn lájà. Ikú bá jẹ́ bọ́ nípa, ikú á máa bọ́ sílẹ̀ o. Èmi ajẹ́ tuntun ò ní o. Alájà mọ̀ lè é. Alájà ò ṣe bèbè, àjọ gẹ́lẹ́. Ẹ má lè bá tẹ̀lé àti èmi ajẹ́ tuntun ò ní o. Láì kọjá lábọ́, ẹlẹ́dàá mi, ewé la ó mú wẹ́wẹ́ o. Tí èèyàn bá ń la alálàá pé lójú oorun pé ilé òun ń jó, wọ́n jẹ́ ilé tuntun ni àbí ilé tọ́jọ́ rẹ̀ ti pẹ́ pé ilé náà ń jó. Tí aláì bá ń wá lemọ́lemọ́ kì í ṣe ohun tó dáa. Kì í ṣe ohun tó dáa rárá. Àfi kólúwa rẹ̀ kó kún fún àdúrà gan-an. Kó kún fún àdúrà àti sàárà. Torí pé tí a bá lálàá pé ilé òun ń jó, àlá tí máa ṣẹ ni. Ọ̀nà wo ní gbà ṣẹ? Ọ̀nà méjì ló mú wá. Àkọ́kọ́ mẹ́ kọ́ la bẹ́ẹ̀ kí lé oṣù jó lóòótọ́. Ẹlẹ́lẹ́ẹ̀kejì òun ni kéèyàn la bẹ́ẹ̀ pé ilé ń jó, ṣùgbọ́n kí ni ó wá ṣẹlẹ̀? Nǹkan aburú ó máa ṣẹlẹ̀, àjálù aburú ó máa ṣẹlẹ̀ nínú ilé náà. Èyí túmọ̀ sí pé àwọn ẹni bí kọjú ìjà da
ilé yìí púpọ̀ jù wọ́n fẹ́ bá a kanlẹ̀ débi wípé àlá yìí mo ti sọ ọ́ níbi àlá kan pé tí àbá lálàá pé mọ́tò ọkọ̀ tó ń gbé kiri ó jóná torí àwọn tí ò tún wọ́ àtúntàlàyé tìyẹn náà ṣe dáadáa ó lè díẹ̀ o kéèyàn sọ pé mọ́tò tó ń gbé kiri náà ó jóná ó lè o tí mọ́tò yẹn ò bá ní ásídẹ́ǹtì nǹkan aburú tó sì ṣẹlẹ̀ tí ó lágbára kí la wá lè ṣe tí àlá burúkú yóò fi ní í ṣe àdúrà ààwẹ̀ àti sàárà ó tún á ní ọgbọ́n ọdún táwọn àgbàlagbà máa ń dá sírú àlá báyìí wọ́n máa ń pẹ̀rọ̀ èèyàn lè pẹ̀rọ̀ sára rẹ̀ tàbí ká pẹ̀rọ̀ sí inú ilé yìí kí láà fi pẹ̀rọ̀ ẹ máa bá mi bọ̀ wá lórí àlá yìí. Kí ni a fi pẹ̀rọ̀ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀? Ẹ lọ ọ̀dọ̀ àwọn tí bá ń ta ẹja aborí. Ṣé ẹ rí omi tó wà níbi ẹja aborí wà yìí? Omi tí wọ́n fi kó ẹja aborí sínú. Omi yìí ẹ gba omi yìí. Tẹ́ bá ti wá gba omi yìí, ẹ wá lọ wá ọ̀gọ́mọ̀ ọ̀pẹ. Ẹ wá ọ̀gọ́mọ̀ ọ̀pẹ. Tẹ́ bá ti wá ọ̀gọ́mọ̀ ọ̀pẹ, ẹ bu omi odò tí kì í gbẹ, ẹ bù ú sí. Tẹ́ wá da omi tẹ́ gbà lára ẹja yìí ẹ dà á sí. Omi odò tí kì í gbẹ yìí kẹ̀fì rẹ̀ mọ́jú. Tẹ́ bá ti wá fi rẹ̀ mọ́jú, ẹ fi wọ́n gbogbo ilé náà kárí tàbí kẹ́ mú omi náà tó bá yẹ kó náà ń yí omi náà ẹ dà á sínú omi ìwẹ̀ yín kẹ́ fi wẹ̀ ní agbára Ọlọ́run ìdí òní sẹ̀lẹ̀ wa. Mo bá nà ọwọ́ lílà mo bá gbà odò tàdédé láyé mo bá wọn àgbààgbà mẹ́jọ lọ́nà méjì wọ́n borí lórí ọ̀gbága mo ní nítorí kíni wọ́n láwọn lóògùn sí lórí erémèrè títí lórí erémèrè ó bàjẹ́ wọ́n láwọn àtayọ̀rọ̀ bí ọkọ àwọn atọ́mọ bíbí ìmàlẹ̀ wọ́n kọ̀dà ọwọ́ wọ́n kọ̀dà òbí wọ́n kọ̀dà. Ẹni tí ó bá rí gbogbo eléyìí kó mú omi òkun kọ́ wá mú ewé rinrin. Tẹ́ ẹ bá rí ewé rinrin ẹ lo ewé ọ̀dúndún aṣòdedẹ̀rọ̀ ẹ fi gbo omi òkun. Kẹ́ wá fomi náà wọ́n gbogbo ilé náà tàbí kẹ́ da omi náà sínú omi ìwẹ̀ yín. Tó bá jẹ́ pé ṣọ́ọ̀bù yín lẹ la lálà pé ó jó ẹ fi wọ́n gbogbo bẹ̀ tàbí orí ilẹ̀ yín lẹ rí pé iná ń jó ń bẹ̀ ẹ fi wọ́n gbogbo bẹ̀ aburú ò sì ní ṣẹlẹ̀ aburú tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lórí ẹ̀ yóò sì ká yóò máa lọ.
ńlá àkókè gbogbo àwọn ní sálọ wele ewé ńlá ní tèmi ewé ìrònú ewé aládé ewé ọlọ́pàá ewé olóye ewé ìwọ́rọ̀ lálẹ́ òdu ọmọ àti tóbi níbi ewé olùfẹ́rí ewé ńlá o ní kó ṣe bí Elédùmarè ewé ńlá orí bàbá dání padà sẹ́yìn o. Ewé ńlá o ní kó ṣe bí Elédùmarè ewé ńlá. Ǹjẹ́ gbọ́ gbogbo bí mo ti kà á kalẹ̀ yìí? Ẹni tí ó bá rí omi ẹja ibi tí wọ́n ti ń ta ẹja aborí tàbí bí wọ́n ti ń sin ẹja aborí. Ẹja wo ni wọ́n ń pè lẹ́ja aborí? Catfish. Àwọn ará Amọ̀nígìrì a máa pè ní ẹja ẹ̀lọ́. Àwọn mìíràn máa pè ní ẹja dúdú. Omi inú rẹ̀ ẹ bù só. Ẹ wàá já ọ̀gọ́mọ̀ ọ̀pẹ ẹ̀rẹ́ sínú ẹ̀ mọ́jú. Ẹ gbé omi yìí ẹ fi wọ́n gbogbo inú ilé yíká tàbí kẹ́ fomi yìí wẹ̀. Ẹni tí ó bá rí eléyìí kó lọ bu omi òkun kó wá kó fi gbo ewé rinrin. Ewé rinrin. Ẹni tí ó bá mọ ewé rinrin kó lo ewé ọ̀dúndún. Ọ̀dúndún yìí ẹni tó bá mọ ewé àbámọ̀dá àbámọ̀dá yìí ọ̀kan bẹ ọjọ́ àbámọ̀dá bí àbámọ̀dá lòun náà rí ṣùgbọ́n òun yẹ sábàmọ̀dá òun ni wọ́n ń pè ní ọ̀dúndún. Ẹgbó sínú ẹ̀ ẹ̀fọ́mi rẹ̀ wẹ̀ kẹsì fi wọ́n gbogbo ibi tí ẹ lárú àláìsí aburú yóò sì fò lọ kúrò ní orí ẹ̀. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà aláìbí òní sẹ́nu ilé yìí o àbí òní sẹ́mọ́ gbogbo títí bá ń gbọ́ mi o. Eléyìí jẹ́ ọ̀nà kan tí àwọn ẹni ibi tí wọ́n fi ogun ja odidi ìdílé tó ogun ayé òní jà wá o. Àti máa ayé ti mọ̀ wá ayé òní fàyè hàn wá o ayé òní fàyè hàn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àdára fún wa. Àláọ̀gọ́ o ẹni ọlá làlọ́gọ́ kí ló ń wò tálà fi sẹ́ mọ́ ọ̀la. A kì í dákẹ́ lórí ọ̀rọ̀ àlá. Àlá jẹ́ ọ̀nà tí Elédùmarè ti fi ń túnà ogun kọ̀kọ̀ tó fẹ́ já ni tọ́lọ́run fi ń túmọ̀ rẹ̀ fún wa. Tó a kì í mọ̀ tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa +2348032983298 +2348032983298 +2348186869899 +2348186869899 +2348133155111 +2348133155111 tó nọ́mbà àtọ́gbẹ̀yìn rẹ̀ +2348089038658 +2348089038658. A kì í mọ̀ ẹ lè ẹ bá pa àwọn nọ́mbà yìí tí ọ̀lọ́ ẹ̀jẹ̀ fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin méjì lòun +22954651928 +22954651928 +22954651929 +22954651929 adára fún wa o. A ní public group ìyẹn jẹ́ 21 life spiritual solution ìyẹn jẹ́ 10 olómi tútù ọba ìràwọ̀ ìyẹn jẹ́ 11 home spiritual solution eléyìí ni yàrá àṣírí. Ẹni àfẹ́ máa béèrè nípa ìtumọ̀ àlá rẹ̀ àbáwọn ọ̀sẹ̀ ká bá fi síta tí ọba yìí eléyìí ó lè máa béèrè bẹ́ẹ̀ sùnmọ́ 5,000 ní ọ̀sán kó tó wọbẹ̀. Ẹ fẹ́ béèrè nípa iṣẹ́ yín ni àbẹ́ ẹ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé àbí ọ̀rọ̀ kan ru yín lójú kò yé yín Ọlọ́run lọ́ba tọmọ kọ̀kọ̀ àti gbangba ẹ kàn sí wa. Òye lọ́lọ́run ọba fi hàn wá ló fi hàn gbogbo ọmọ èdè ènìyàn ní òye tọ́lọ́run fi hàn wá a sì dá yín lójú ẹ̀yin ní òsùnmọ̀ yìí pé àkíyèsí lọ́rọ̀ yìí gbogbo nǹkan náà kọ́ lógun ẹlòmíì ò kíyèsára ni nínú òye tọ́lọ́run sì fi hàn wá ọ̀nà láàfin dá yín ẹ̀yin ní òsùnmọ̀ pé eléyìí ṣe àròsọ bó ṣe jẹ́ gẹ́lẹ́ òun ni wọ́n sọ fún mi á dára fún wa o. Ìtọ́jú ara lánàá towótebò ọwọ́ àlẹ́ rẹpẹtẹ èyí tí èbá àti tiwa tó bá yẹ pé tolóyìnbó ọwọ́ kan láàdárí ẹ̀ sọ́dọ̀ olóyìnbó pé tiwa kọ́ lélẹ̀ olóyìnbó lélẹ̀ sí lè á dára fún wa o. Ire o ire o ire kàbèjì. Ìdórí oyè sáyé mi ìbùkún ti ṣẹ́ òjò mi sáyé mi ṣòro kọ́nà mi ṣòro bẹ́ẹ̀ ni ìgbàgbọ́sọ ní kẹ́rì má gòkè èmi àfiṣe bàtà lọ bẹ́ẹ̀ ni ìka ẹranko wọn kì í dènà ọ̀dẹ̀kùn má bá rè délé mi ìwọ Elédùmarè o ìwé ńlá o kò ní irú
lílà mo bá bà odò. Àtètè láyé mo bá àwọn àgbààgbà mẹ́jọ lọ́nà méjì wọn kò rí lórí ọ̀gbágá. Mo ní nítorí kíni wọ́n láwọn lòdùdù tí lórí erédèrè tí kì í lórí erédèrè ò bàjẹ́.